yá mo gbàdúrà pé ibi tọ́rọ̀ ń lọ yìí Ìyábọ̀ Òjó ò ní ṣẹ̀wọ̀n fún èyí tí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé láti bí ọjọ́ mélòó ni wọ́n ti ń dráàgì àǹtí Ìyábọ̀ Òjó lórí ọ̀rọ̀ Wùmí pé àwọn àṣírí kan wà lọ́wọ́ ẹ̀ Kárímọ́ sọ àwọn bloggers kọ̀ọ̀kan náà sọ àǹtí ìyáwá Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n sọ ta ní wọn mọ̀ nǹkan tí wọ́n sọ. Very dark man wá ṣe nǹkan kan ó ṣe nǹkan kan ó gbàdí Ìyábọ̀ Òjó dé level kan wọ́n wá lọ àkì Instagram account Ìyábọ̀ Òjó wọ́n àkì ti Wùmí láti mọ̀ bẹ́yà àjọsọ wà láàrin wọn tí wọ́n ti jọ ń sọ èmi ti yín tòótọ́ àṣírí wá tún wípé Ìyábọ̀ Òjó ló ń manage Instagram Wùmí gbogbo nǹkan tí Wùmí ń post sí Instagram ẹ̀ àti Ìyábọ̀ Òjó ló ń bá ń post ẹ̀ IP kan náà ni Ìyábọ̀ Òjó àti Wùmí ń lò àti Ìyábọ̀ Òjó kan street sí àkáǹtì méjèèjì ni táwọn fẹ́ lọ àkáǹtì wọn wọ́n lọ IP wọn wọ́n fẹ́ street sí àkáǹtì Wùmí wọ́n street sí àkáǹtì wọn gbogbo nǹkan tí Wùmí ń post láti ọjọ́ yìí àti Ìyábọ̀ Òjó ló ń bá ń post ẹ̀ sí Instagram ẹ̀ àwọn wọn ń béèrè wípé kí ni ti àǹtí Ìyábọ̀ Òjó nínú ọ̀rọ̀ yìí gangan àwọn èèyàn ló ń béèrè o Adékọ́ ni ó ń béèrè o torí sinamá pé Adé tó ti gbowó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé mo máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni àti táwọn sọ pé Adé tó gbowó lọ́wọ́ very dark man ló jẹ́ kó máa sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó nǹkan táwọn èèyàn sọ lèmi ń gbé wá o wọ́n ní kí ni ti Ìyábọ̀ Òjó gangan lórí ọ̀rọ̀ yìí kí ló mú Ìyábọ̀ Òjó máa manage àkáǹtì Wùmí kí ló mú tó ń bá ń compose àwọn responses tó yẹ kó máa respond sí message àwọn èèyàn kí ló tó bá ń construct àwọn sentences kí n pè ní tó ó fẹ́ máa post pé definitely nǹkan kan ṣẹlẹ̀ definitely connection nǹkan kan wà tó connect Ìyábọ̀ Òjó àti Wùmí papọ̀ mi ò bí àlàyé mi yé yín pé so now àwọn àṣírí mi wá padà true kí ni tí wọ́n hack yẹn àwọn conversations kan wà láàrin Ìyábọ̀ Òjó àti Wùmí táwọn èèyàn ti get tí Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣàlàyé true IG àti Ìyábọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló true sí very dark man lọ́wọ́ tí àlàyé yẹn dẹ̀ sọ wípé tí court bá invite wọn ó máa reveal everything àwọn physical evidences concrete one ni o no be wọ́n wí o pé tí court bá lè invite wọn ó máa kó gbogbo ẹ̀ jáde. Another àkíyèsí ni wọ́n pè é sí nínú gbogbo ọ̀rọ̀ yìí ní àṣírí blanket tí ẹ̀jẹ̀ wà nínú ilé Mohbad tuntun wá tú according to Mama Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n ní ẹni tí àǹtí Ìyábọ̀ instruct pé kó lọ jó blanket yẹn ló sọ fáwọn pé òun gangan ní àǹtí Ìyábọ̀ sọ pé kó lọ jó blanket yẹn gbogbo mi ní ṣe DNA mi ṣe tí Wùmí ń sọ tálùpọ̀ òun ń sọ lórí Instagram yẹn wọ́n ní àǹtí Ìyábọ̀ ló ń bá post ẹ̀ gbogbo ọ̀rọ̀ tálùpọ̀ Wùmí ń sọ yẹn àǹtí Ìyábọ̀ ló ń bá post ẹ̀ but àǹtí Ìyábọ̀ why a nífẹ̀ẹ́ yín ju nǹkan bí tẹ́ ń ṣe lọ ẹ má fi ọ̀rọ̀ yìí kẹ́ fi damage image ara yín kí ló dé tí ẹ̀ ń ti dájọ́ òdodo lọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni kí ló dé tí ẹ̀ ń tẹ̀ dùbú ìdájọ́ òdodo kí ló dé tọ́wọ́ Wùmí bá mọ́ ẹ ní láti bá kó ọ̀rọ̀ sí Wùmí lẹ́nu ẹ ní láti máa bá kọ àwọn nǹkan tó yẹ kó kọ ẹ ní dẹ̀ ẹ jẹ́ ká rí ìdájọ́ òdodo tó bá jẹ́ pé òun ló pa ọkọ ẹ̀ tó bá tí àṣírí bá tún pé kì í sóhun yes àwọn fi sílẹ̀ so sẹ́rẹ́ yìí tẹ̀ ń comment tẹ̀ mọ nǹkan kan mọ nǹkan tó máa comment o ọ̀rọ̀ yìí deep ju bó ṣe ń sọ lọ ojú kan tó wà yẹn tó mọ nǹkan tó ń lọ ọ̀rọ̀ yìí deep o ó deep gan so Ọlọ́run jẹ́ kí ìbínú Ọlọ́run ìbínú gbogbo Ọlọ́run kó wá sórí ẹlòmíì lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹjọ́ àní rí ìbínú Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí ara ń ka àwọn èèyàn gan mọ nǹkan tó máa comment then lórí ìgbésẹ̀ tí VDM gbé lóòótọ́ ó rọ̀ wá lọ́wọ́ láti rí ìdájọ́ òdodo ṣùgbọ́n àwọn èèyàn tó ti fẹ́ twist ẹ̀mọ́ lọ́wọ́ ń sìn ọlọ́mọ yìí kéèyàn sí orí sí gan and mi lè blame àwọn tó fẹ́ twist ẹ̀mọ́ lọ́wọ́ lábẹ́ òfin ìgbésẹ̀ tó gbé bó ṣe àkè àkáǹtì Wùmí àti
ti Ìyábọ̀ Òjó ó kù díẹ̀ káàtó lóòótọ́ according to nǹkan táwọn èèyàn ń sọ gbọ́ mi ò gbọ́ etí ẹ̀ ìwà àgbàlagbà kan tó bá ń tutukutu máa wọ ẹ́lẹ̀ gbọ́ according to nǹkan táwọn èèyàn ń sọ so mo kọ́ ti àwọn èèyàn nínú so pé kò yẹ kó síbẹ̀ pé lábẹ́ òfin ẹ̀ṣẹ̀ ńlá ni ìjìyà ńlá ni fún pé nǹkan tó ṣe yẹn ó wrong láti àkáǹtì ẹnìkan ṣùgbọ́n ibi tọ́rọ̀ justice for Mohbad ń lọ sìn ó ti di pé everybody fẹ́ ṣe nǹkan tó bá ṣàlè fi ran ìgbésẹ̀ yẹn lọ́wọ́ ni àwa tá à ń wá social media tá à ń sọ̀rọ̀ gan tí n bá wo bẹ́ẹ̀ lómi ṣe máa ń sọ̀rọ̀ yamayama sí mi ọ̀dẹ́ lómi ṣe máa ń ṣépè kánìdì sọ̀rọ̀ pé ọ̀rọ̀ social media ni tó bá ṣépè tó jíjẹ tó bá tó yẹ kó ṣe fún mi màá fẹ́ ẹjọ́ ẹ̀sùn Ọlọ́run tọmọtọmọ àwọn tó mọ̀ mí dáadáa màá fi ẹjọ́ ẹ̀sùn ọmọ tọmọtọmọ màá fi ẹjọ́ ẹ̀sùn Ọlọ́run tọmọtọmọ màá fi ẹjọ́ ẹ̀sùn àwọn tó máa gbé nǹkan tó máa sìn yẹn lọ́wọ́ ṣùgbọ́n torí ọ̀rọ̀ social media pé torí à ń fẹ́ justice for Mohbad kọ́ńkà ló máa ṣe lè tó wù so àwọn èèyàn sọ wípé kò yẹ kó gbégbèsè yẹn ṣùgbọ́n ó yẹ àṣírí sàpadà tó sọ lọ́wọ́ ń sìn pé Ìyábọ̀ Òjó ló ń manage TikTok tó ń náwó manage IG àkáǹtì Wùmí gbogbo nǹkan tí Wùmí post látijọ́ Ìyábọ̀ Òjó ló ń bá post ẹ̀ so ká ní bàbá yẹn ò áàkì ẹ̀ báwo la ṣe máa mọ̀ pé Ìyábọ̀ Òjó náwó nínú nǹkan yìí ṣé o gbọ́dọ̀ rọ CCTV camera sẹ́mi Ìyábọ̀ Òjó ló jáde tó ní kò sí CCTV camera nílé Mohbad kí bọ̀dá Yomi tó wá lọ síbẹ̀ kí wọ́n tó wá ṣẹ̀wá CCTV tó ń tẹ̀ ṣe fídíò ẹ̀ fún wa Ìyábọ̀ Òjó ṣe ń di ìdájọ́ òdodo lọ́wọ́ ṣé ń gbọ́ mi sẹ́mi Ìyábọ̀ Òjó ló jáde tó ní kò sí CCTV nílé Mohbad mo ṣe fídíò lórí ẹ̀ bọ̀dá Yomi wá jáde wọ́n rí CCTV níbẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò adẹ̀rí ẹjọ́ kí ni àǹtí Ìyábọ̀ Òjó ń try láti ṣe yẹn ṣé àtúngbọ́ gbogbo kọ́ tí Ìyábọ̀ Òjó àti Wùmí make nígbà tí Mohbad tó ṣaláìsí bí wọ́n ṣe ní Wùmí sọ fún Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ Òjó was the first person wọ́n sọ pé Mohbad ṣaláìsí gbogbo kíní ẹ̀ ló wà lọ́wọ́ àwọn èèyàn tó wọ́n ní wọ́n ti padà clear call log wọn àwọn méjèèjì ti padà clear arábítà lè sọ fún àwọn ọlọ́pàá pé àwọn ọlọ́pàá wá slack gan nìyẹn gbogbo nǹkan táwọn yẹn ṣe ń tú jáde lóye káwọn ọlọ́pàá ti ṣe investigation débẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n ní investigation fún táwọn ọlọ́pàá yẹn náà wọ́n sí látijọ́ ẹ̀ ṣe this is tàbí pé kán change àwọn investigative team yẹn nìyẹn àwọn investigation team yẹn kí ni investigation orí burúkú táwọn ọlọ́pàá yẹn náà wá ṣe tẹ́ ẹ̀ ṣe iṣẹ́ dé gbogbo level yẹn táwọn fi ọdún kan ṣe case justice for Mohbad táwọn ojútùú táwọn yípo ojú kan so ẹ̀yin abimọ̀ tó tọ́ tẹ̀ ní sọmọ nù tí ọmọ ò ní kúmọ̀ yín lójú tí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad àti bàbá Mohbad tí nǹkan yóò ní ṣẹlẹ̀ sí ẹjọ́ ẹ give opinion yín lórí ọ̀rọ̀ yìí ṣé nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe lórí kéèsì sódà tó bójúmu ẹ̀yin abiyamọ tẹ̀ ní fojú sunkún ọmọ ẹ give opinion yín lórí ọ̀rọ̀ yìí fáwọn tó wá ń blame very dark man kí lè rí sí kí lè opinion yín lórí ẹ̀ then kí ni advice yín fún Ìyábọ̀ Òjó Adéọmọdé lórúkọ mi bá mi share fídíò yẹn má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adéọmọdé ire ó dàbọ̀.